ṣó yẹ kí wòlíì ó máa sọ ìran àwọn èèyàn lórí social media? Ṣebí wòlíì ló pera ẹ̀, ṣìbáládùá ni. Kàkà tó fi ń pariwo wọn kò ṣe kúkú gbàdúà nínú kọ̀rọ̀ yàrá ẹ̀. Kò ṣe wá nọ́mbà wọn kó pè wọ́n kó jíṣẹ́ fún wọn tán bá gbọ́ dédé tí wọn ò bá gbọ́ dédé. Èyí ni àwọn ìbéèrè tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń béèrè nínú ọkàn wọn àti lórí social media. Àtàwọn tó ní òye nípa ẹ̀ àtàwọn tí ò ní òye nípa ẹ̀. Oríṣiríṣi fọ́nrán àti fídíò lẹ máa rí everybody ṣáà ń sọ tiẹ̀. Ẹlòmíín gbé àwọn èèyàn ṣépè. Àwọn tó bá sọ nǹkan báyìí nǹkan báyìí. Ẹ̀yin èèyàn wa prophet MUYIWA Akọ̀gùn ó ti padà dáhùn sí gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ nípa LIZZY ANJORIN wípé kò ṣe pé arábìnrin ọ̀hún nígbà tí ó rìnà sí wípé ṣèbó yẹ kí ó pé ni arákùnrin yìí ti àdírẹ́sì gbogbo ọ̀rọ̀ náà. Ẹ̀yin èèyàn wa kílẹ̀ tún rí gbọ́ báyìí kí la tún rí gbọ́ báyìí. Àyà sí wọn ẹlòmíín sọ pé sẹ́rí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹ gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ pé gbogbo wòlíì kọ́ ni aríran. There are 7 kinds of prophets. Oríṣi wòlíì méje ló wà. Gbogbo wọn kọ́ la ríran. Now, èmi tí mo ń sọ̀rọ̀ yìí máa jẹ́ kó mọ̀ kíní kan when I talk about prophet and prophecy. Ohun tí wọ́n bí mi sínú ẹ̀ ni. I came from a region where we understand the efficacy, the basics, the fundamentals of the prophetic. Ọmọ Ìlàjẹ ni mí. I was born and brought up in Zion Church. Anybody tó bá wá from riverine part of Ondo State, or if you have anybody who is an Ìlàjẹ person or who came from the riverine part or tó súnmọ́ Ìkálẹ̀, lọ bèrè lọ́wọ́ pé àwọn wo ni wọ́n ń pè ní Zion Church. They will tell you that these people àwọn ni ìran Israeli ní Africa. Ọlọ́run dídì ìran wọn ni ó gbé iṣẹ́ wòlíì lé wọn lọ́wọ́ kìí ṣe tàbí. So when I talk about the prophetic office, ó yé mi. Now, oríṣi wòlíì méje ló wà. Nílàjẹ, ohun tí wọ́n fi ń dá wòlíì mọ̀ is the gift of prophecy. That's why when I see a lot of men of God who just come and bastardize the prophetic office, tán kàn máa bẹnu àtẹ́lu iṣẹ́ wòlíì, máa wẹ́ lomi bẹ́ni pé kò ní òye ẹni. Because ní Ìlàjẹ kan tó qualify yẹ gẹ́gẹ́ bí original seer, wọ́n máa ń ṣe kíní kan wọ́n pè ní ìbò, voting ni wọ́n pè. Wọ́n á kọ nǹkan sínú pépà àbí kan kó nǹkan sínú àwo. Wọ́n lè kọ nǹkan sínú pépà kan dé sínú àwo. Tán bá ti dé sínú àwo, wọ́n á kó gbogbo ẹ̀yin tẹ́ wá fún prophetic training. Wọ́n á tò yín pọ̀ báyìí, wọ́n á ní kẹ́ wá máa sọ nǹkan tẹ́ rí nínú ẹ̀. How many of you that call yourself prophets that can do these things? Mélòó nù yín lèèyàn lè kúnlẹ̀ báyìí kéèyàn kúnlẹ̀ wájú ẹ kó má ṣàlàyé nǹkan kan fún ẹ kó kàn ní dáàdi ẹ gbàdúrà fún mi. Mélòó nù yín ló lè rí ìran nípa nǹkan tó ń ṣe ẹnìyẹn àti solution ẹ̀? A lot of you just come on social media ẹ kàn sọ̀rọ̀. Now, straight to the point of these questions táwọn èèyàn máa ń béèrè. Now, number 1, o gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ pé oríṣi wòlíì méje ló wà. We have the seer prophet, àwọn wòlíì àríran. Má dẹ̀ máa fi ẹsẹ̀ bíbélì tì. Somebody like Samuel is a seer prophet. We have the praying prophet, aládùúà ni wọ́n kì í ríran. But tán bá gbàdúrà fún wọn tó ń ṣe lọ́n máa fi máa sọ̀rọ̀ fún ẹ. Tán bá pray tán tó bá bèrè pé dáàdì kí lolúwa wí, wọ́n ní àlàáfíà ni. Somebody like Daniel is a praying prophet. Now we have the authoritative prophet, wòlíì aláṣẹ. Tán bá ní kí nǹkan báyìí ó ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀. Wọ́n lè má lè sọ̀rọ̀ fún ẹ o, ṣùgbọ́n tán bá sọ pé ní ìwòye ọ̀la nǹkan báyìí á ṣẹlẹ̀, nǹkan báyìí á ṣẹlẹ̀, bó ṣe máa rí nìyẹn. Elijah is an authoritative prophet. Lọ ka Bíbélì, kò síbi tí Elijah ti sọ ìran fún anybody, but ó lè pàṣẹ pé kí nǹkan ṣẹlẹ̀. Bí aláboyún bá lóyún sínú, wọ́n á ní kó lọ bímọ. Bó dẹ̀ ṣe ń lọ yẹn á lọ bímọ ni. Now we have another one, we call them administrative prophets. Moses is an administrative prophet. Ó yan àwọn ẹ̀yà Israeli sí ìsọ̀rí. Administrative prophets torí yẹn wọ́n advice yẹn wọ́n gbẹ̀ nímọ̀ràn pé ó ṣe ṣe nǹkan báyìí, ó ṣe ṣe kíni báyìí. There's a man I respect very much. That man, I have searched about him. Pastor Sam Adeyemi is an administrative prophet. Ṣé rí bàbá yẹn tó bá advice yẹn tó bá gbẹ̀ nímọ̀ràn, business tó fẹ́ ṣe yóò ṣe ṣe báyìí, ó ṣe ṣe báyìí, ó ṣe ṣe báyìí. Bó bá ṣe business yẹn bẹ́ẹ̀, á dàbẹ́ ni pé ó rí ìran ọjọ́ ọ̀la ẹni. Ìdẹ́ ṣe ìran ẹ̀bùn tọ́lọ́run fún wọn nìyẹn. Unton bati gba ni mona tan cancel lórí push mari nìyẹn. Now we have another one, we call them consultational prophet.
or consultant prophet. Wọ́n dàbí consultant ní hospital ni. Àwọn wọ̀nyẹn wọ́n pọ̀ ní white garment church. Àwọn èèyàn máa ń bastardize, wọ́n máa ń bẹnu àtẹ́lù wọn, wọ́n máa ń demonize wọn pé wọn kì í ṣe wòlíì, bẹ́ẹ̀ kẹ̀rẹ́ wòlíì ni wọ́n. Ìmí lè já ewé báyìí kó gbó sómi fún ẹ kó ní kó mú, ibi tí àìsàn yẹn parí sí nìyẹn. There's a place in Revelation chapter 4 tó sọ pé ó ní mo rí igi kan tí ń bẹ ní ẹ̀bá odò kan tí ó ní ewé igi yẹn ó ń ṣe ìwòsàn fún orílẹ̀-èdè. What it means is that there are prophets that have been bestowed with this ability. Bí èèyàn bá ní àìsàn bí nǹkan kan ṣèyàn, wọ́n lè sọ pé kó mú iyẹ̀pẹ̀ ilẹ̀ kó dà sómi kó lọ fi wẹ̀, ibi tí ogun yẹn ṣẹ́ sí nìyẹn. Bàbá Ọ̀ṣọ́fà nígbà tiwọn a gbọ́ dáadáa wípé tí àwọn wèrè tán kó wá sọ́dọ̀ bàbá Ọ̀ṣọ́fà lè rìn nílẹ̀ kó bu iyẹ̀pẹ̀ sómi kó gbé fún mú, ibi tí àìsàn yẹn parí sí nìyẹn. Bàbá Ọ̀ṣọ́fà lè já ewé kó gbó kó fi gborí ẹ̀, ibi tí àìsàn yẹn parí sí nìyẹn. These men are consultant prophets. Ẹ má bẹnu àtẹ́lu ìpè wọn. Ọlọ́run pè everybody sọ́tọ̀ọ̀tọ̀. Tẹ́ ẹ bá dé hospital, gynecologist yàtọ̀ sí consultant, dentist yàtọ̀ sí àwọn tó ń treat heart. Ọlọ́run pè everybody síbi tí everybody ti máa ṣiṣẹ́ tiẹ̀. Now, another kind of prophet, we call them occasional prophets. They are not prophets all the time. Gbogbo ìgbà kọ́ ni wọ́n ń ṣiṣẹ́ wòlíì. Ṣùgbọ́n ẹ̀kan lọ́dún, àbẹ́ méjì, àbẹ́ márùn lọ́dún tó ń bá ti lálàá sí ẹ, bọ́n bá ṣe rí bó ṣe máa rí nìyẹn. They are occasional prophets. Ẹ̀kọ̀ọ̀kan lẹ́mí yẹn máa ń wá sí wọn lára. Ó lè jẹ́ wèrè tó wà títì. Wọ́n á ní tó bá ti lè sọ nǹkan fún ẹ, má dẹ́jà ẹ̀. Now, the number 7th one we call them professional prophets. Professional prophets yìí, ìmí inú wọn wọ́n kó gbogbo ẹ̀bùn méje àwọn wòlíì papọ̀. Nínú àwọn nìkan wọ́n lè gbàdúrà, wọ́n lè ṣe ètò fún èèyàn, wọ́n lè ríran sí èèyàn, wọ́n lè gbàyàn ní ìmọ̀ràn, wọ́n lè ṣe oríṣiríṣi. Ìmí 4 nínú ẹ̀bùn wòlíì, oríṣi wòlíì lòun nìkan ni. Ìmí ní 5. They are professional prophets. That is, they have diverse of these offices of the prophet. Now, you must understand that not all prophets are seer. It is one thing to be a prophet, it's another thing to be a seer prophet. Kí o lè kọ́lọ́n. Bíbélì sọ pé èmi Ọlọ́run ò ní ṣe nǹkan kan láì fi hàn àwọn wòlíì mi. In that context, is talking about the seer prophets, not the prophet in general. Now, let us go dive down. Ṣé ó yẹ kí wòlíì ríran sí celebrity kó wá sórí social media? Àkọ́kọ́ ni pé kí ni wọ́n ń pè ní media? The word media is derived from a Latin word, they call it medios. The meaning of medios is middle, like a middleman, means of communication. Like your phone where èmi ń sọ̀rọ̀ sí phone, mo á sọ̀rọ̀ sínú phone tí mo sọ̀rọ̀ sí yẹn, ẹni tí mo ń bá sọ̀rọ̀ òun á máa gbọ́ náà látòrí phone ẹ̀. Ìṣe rí phone yẹn is a media on its own. Èmi lọ sí orí television, mo ń sọ̀rọ̀ lójú television yẹn ó ń project ẹ̀ fún àwọn èèyàn tó ń wò mí nílé. Television yẹn is a means of communication, sending and receiving of messages. Now, you must understand that there are many types of media, but gbogbo media wọ̀nyẹn àkójọpọ̀, I categorize ẹ̀ sí ọ̀nà mẹ́ta. When I talk, I don't just talk like somebody who wants to talk. I am a learned prophet. Ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ ló tún gbé mi dórílẹ̀-èdè mi tá a wà tá a ti tún sọ̀rọ̀ yìí. Ìmọ̀ la wá. Ẹni tó bá wá ìmọ̀ á rí ìmọ̀. Ibi téèyàn bá wá Ọlọ́run dé ló máa rí Ọlọ́run mọ́. Now listen, ibi tó bá dẹ̀ wá ayé mọ́, ibẹ̀ ni wàá mú Ọlọ́run, wàá máa yé mọ́. Tó bá wá Ọlọ́run nínú fìlà yìí, o ò lè rí Ọlọ́run mí ìyàtọ̀ sọ́lọ́run fìlà yìí. Now, ìdí nìyẹn. When you're talking of media, we have 3 kinds of media categorized. All media categorized into 3. Number 1, we have what we call the print media. Print media ní ṣe pẹ̀lú newspaper, flyers and billboard. Tó bá fẹ́ reach out sí èèyàn tó ní means of personal communication pẹ̀lú ẹnìyẹn, bóyá o fẹ́ wish governor ìlú kan ní happy birthday, o dẹ̀ ní phone number tó lè fi pè wọ́n, but o fẹ́ kí message yẹn kàn lára, o lè ṣe sí billboard. Bí governor bá kọjá níwájú governor's office àbọ̀ ń kọjá within the state ní ibi tí billboard yẹn bá wà, o máa rí bí orí àwọn tó súnmọ́ máa rí wọ́n sọ fún. O ti rí àwọn èèyàn tó ń wish èèyàn ní happy birthday ní orí newspaper, because every day ló máa mú a copy of the newspaper lọ sí governor's office or the presidential office. So the president or the governor don't try to send message sí o máa rí. Or let's say flyer, you want to communicate to the public, you can print flyers. That's number 1. That's the print media. Another one, we call it broadcasting media or electronic media. Ìyẹn ní ṣe pẹ̀lú radio tàbí television. We lọ sí television kó lọ kí governor àbí kó lọ kí èèyàn kan àbí èèyàn sọnù. Ó ti gbọ́ pé èèyàn wá olólùfẹ́
àbò ń wá ọ̀rẹ́ ẹ̀ kan tó jẹ́ pé long time friend díẹ̀ ní tí wọ́n ti lose contact, ó lè lọ sí rédíò pé ẹnikẹ́ni tó bá mọ̀yàn tó ń jẹ́ orúkọ báyìí 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 ní school wọn nígbà báyìí ní so year, anybody tó bá mọ̀ kan bá wọn reach out to sí òun ní nọ́mbà yìí is a means of what? Communicating, sending out messages. That is broadcasting or electronic media. Another one, we call it digital media or social media or internet media. Ìyẹn ló tó fi ń gbọ́ mi. That is the Facebook, bóyá Facebook ni o, TikTok ni o, WhatsApp ni o, anyone you can think of.